Ó tán o, adájọ́ ní kí wọ́n lọ sọ àfáà Abdulrahman tó ṣekú pa Hafsat kọ́ títí ẹ̀mí yóò fi bọ́ lọ́rùn rẹ̀ nílọrin. Ńṣe làwọn mọ̀lẹ́bí, ọ̀rẹ́, ojúlùmọ̀ àti gbogbo ènìyàn nípínlẹ̀ Kwara ni wọ́n ń dunnú, wọ́n gbàlù tí wọ́n sì gbàjó látàrí ìdájọ́ òdodo tó wáyé lórí ikú Hafsat Yetunde Adefalú Lawal tó jẹ́ akẹ́kọ̀ọ́ ìpele àṣekágbá nílé ẹ̀kọ́ olùkọ́ni àgbà ti ìpínlẹ̀ Kwara, Kwara State College of Education, ẹni tí àlùfáà kan Abdulrahman Bello dá ẹ̀mí rẹ̀ légbodò nílùú Ìlọrin. Onídàájọ́ Hannah Ajayi ti ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ Kwara ló ṣe àgbékalẹ̀ ìdájọ́ náà lọ́jọ́bọ̀ Thursday ọjọ́ 21 oṣù keje ọdún 2025 yìí. Bákan náà ni adájọ́ ọ̀hún pàṣẹ pé kí àwọn mẹ́rin yòókù tó ń kojú ìdájọ́ pẹ̀lú Abdulrahman káwọn máa gba ilé wọn lọ láyọ̀ àti àlàáfíà látàrí pé kò sí ẹ̀rí eléyìí tó fi múlẹ̀ wípé àwọn náà jẹ̀bi ẹ̀sùn ọ̀hún. Bákan náà òun ni ìròyìn sọ di mímọ̀ wípé ẹni tí ó jẹ́ àlùfáà tó kọ́ Abdulrahman ní kéwú ìyẹn Àfáà Ahmed Abdulwasil ó wà lára àwọn tí ilé-ẹjọ́ sọ wípé kí wọ́n máa gba ilé wọn lọ láyọ̀ àti àlàáfíà. Onídàájọ́ Ajayi tó ṣàpèjúwe ìwà tí afurasí gbòógì ìyẹn Abdulrahman hù gẹ́gẹ́ bí ìwà ìkà àti ọ̀dájú tó burú jáì sọ pé àwọn àwíjàre rẹ̀ ní ilé-ẹjọ́ ti fi hàn pé ńṣe ló ti ní lọ́kàn láti ṣekú pa olóògbé náà fún oògùn owó ṣíṣe. Bákan náà adájọ́ ní gbogbo àwíjàre olùjẹ́jọ́ lórí ẹ̀sùn ọ̀hún ló jẹ́ àhesọ pátápátá, pàápàá jùlọ lẹ́yìn tí wọ́n bá ìwé ògùn abẹnugọ̀ngọ̀ nínú ilé rẹ̀. Onídàájọ́ Hannah lo àsìkò péréte lákòókò ìdájọ́ náà fi pàrọwà sí ará ìlú, pàápàá jùlọ àwọn ọ̀dọ́ láti máa jẹ́ ọmọ rere ní ìgbà gbogbo kí wọ́n sì má ṣe jẹ́ kí làwùlàwù èyí tó ń bá pàdé lórí ayélujára tàn wọ́n jẹ. Bákan náà ló pe àkíyèsí lọ síbi wípé ó ṣe pàtàkì kí ènìyàn máa dágbére ní ibikíbi tó bá ń lọ kí ó sì máa sọ ìrìnsí ẹsẹ̀ rẹ̀ fún àwọn tó bá súnmọ́. Onídàájọ́ Ajayi Hannah sọ wípé olùjẹ́jọ́ náà jẹ̀bi ẹ̀sùn níní ẹ̀yà ara ènìyàn àti ẹ̀jẹ̀ ènìyàn ní àkàtà rẹ̀, torí náà kí wọ́n lọ yẹgi fún un títí ẹ̀mí yóò fi bọ́ lọ́rùn rẹ̀. Èyí ló ti wá di ọ̀rọ̀ eléyìí tí àwọn ènìyàn tó fi mọ́ àwọn àjà fún ẹ̀tọ́ ará ìlú àti àwọn ẹni tí ọ̀rọ̀ ìlú kàn lọ́kan òjọ̀kan tí wọ́n ti ń gbéyẹ̀wò tí wọ́n sì ń gbóṣùbàràǹbàtì fún ilé ẹjọ́ fún ìdájọ́ ọ̀hún. Ilé ìdájọ́ Nàìjíríà has come to stay tí wọ́n sì ń ṣe àwọn ètò tí ó yẹ, gbogbo ọgbọ́n àti ète láti jẹ́ kí ẹjọ́ náà ó dàrú tí àwọn defence counsel mú wá. Ó dàbí ẹni pé àwọn tí mọ̀ fún lọ́ọ̀yà gọ́ọ̀mẹ̀ntì wọ́n gbìyànjú ń bẹ̀ púpọ̀ tí ilé ẹjọ́ náà sì dá ẹjọ́ náà bí ó ṣe tọ́ àti bí ó ṣe yẹ. Ẹ dákun gbogbo àwọn tí à ń wò wá nílé, a ti rí àwọn foundation kan níbí tí wọ́n bless àwọn baba Hafsat. Ìyẹn ta wá lólobó wípé alẹ́rẹ́ lómi náà ṣòwò pé kóun ó ṣèrànlọ́wọ́ fún wọn láti dùn wọ́n nínú. Lóò kò sí ìdùnnú tó lè dàbí ọmọ ẹni, àmọ́ tí òfó bá ṣèyàn tí ẹ̀ bá rẹ́ni kẹ́dùn yàn ìtumọ̀ gbé ìbànújẹ́ kúrò lára. Àwọn tí wọ́n jẹ́ foundation Àfáà wa Aribidesi wọ́n ti fún baba Hafsat ní 100,000 naira níbí. Sheikh Abdulsalam Islamic Foundation tí Àfáà wa Kájọlá jẹ́ director wọn bẹ́ẹ̀, olùdarí rẹ̀, àwọn náà ti fún wọn ní 50,000 naira. Tí a bá rí ẹnìkan tí ó fẹ́ ṣèrànlọ́wọ́ fún ìdílé Hafsat, ẹ dákun pé akẹ́ bá pé account number yín jáde. 00 00 345 345 98 028 GT Bank. GT Bank. Èmi ò pinlẹ̀. Lawal Ibrahim A. Lawal Ibrahim A. Mashallah, Lawal Ibrahim A. Tí ẹ bá bẹ̀rẹ̀ ẹ tún pè lẹ́ẹ̀kan sí 00 00 345 98 028 GT Bank. Yóò gbé Lawal Ibrahim A, yóò gbé wá inshallah. Pẹ̀lú ògo Ọlọ́run
gbogbo ẹni tí ó bá ní àǹfààní tó bá fẹ́ gba true wa náà dọ́dọ̀ wọn o lè pe nọ́mbà mi èyí tó bá pe nọ́mbà mi pẹ̀lú ògo Ọlọ́run yóò dé ọ̀dọ̀ wọn inshallah. àmọ́ fásitì yìí dágbére fúnra wa náà mú tásìkò yìí tá a bá tó dágbére mo fẹ́ dúpẹ́ fún ìjọ Ògo Ìlọrin. ẹ ṣeun. mo ti wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan nígbà tí àwọn aríbidẹ́sí tí wọ́n interview mi torí pé kò sígbà kan tí ẹ fi wá sílẹ̀ àti kóòtù wíwá ni àti ilé ní wíwá ni kò sígbà kan tí ẹ fi wá sílẹ̀ Ọlọ́run bá dúpẹ́ fún yín. àwọn nǹkan yín náà ò ní sọdún wọn ò ní sírìn ẹ̀yin náà ò ní sírìn ọlọ́jọ́ kò sọlọ́dọ̀ Ọlọ́run. bákan náà àwọn bàbá wa ọlọ́wà mi Martaba Sheriki Ìlọrí شيخ والله يعصمك من الناس لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. Ọlọ́run jẹ́ kí a rí bàbá pẹ́ àlékún ẹ̀mẹ́gbọ́n àtàláfíà ọ̀rọ̀ bá ṣe fún wọn. Wọ́n dúró tì wá púpọ̀ lórí ọ̀rọ̀ kéèsì yìí gbogbo ìgbà là ń rí àwọn aṣojú wọn.